ẹ lọ ṣe oògùn ẹ jẹ àṣejẹ ẹ ló má darí kankan dá ibi padà sórí oníbi ni o ọmọ awúkọ gbẹrẹ bí ẹni erí fọmọ agùnfẹ gírí bí ẹni òjòkù Ògúnládé wà torí òrìṣà ńlá ni abàjẹ́ níbi epo abàjẹ́ níbi epo abàjẹ́ níbi ẹmu abàjẹ́ níbi ẹmu àwa ọ̀bálú ayé abàjẹ́ níbi epo èmi ò kí ń lọ ilé ìwòsàn tèmi o kò dẹ̀ sí ọmọ mi tí mo gbé lọ ilé ìwòsàn. Ìṣẹ̀ṣe sì wà moving episode ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi orúkọ tèmi ni Abbey Olóòtú èmi lọ́mọ àkọ́ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tó ṣe máa bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ máa bọ̀ bàjẹ́ èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa kí lójú ogun bí ogun ni mo ṣe wá ní ìrẹ̀ bàbá tó bí mi lọ́mọ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o bàbá kí là ń ṣe ń bí báyìí lónìí. a ṣe ọdún Ògún. Ọdún Ògún. bẹ́ẹ̀ ni a ṣe ọdún ìṣẹ̀ṣe ilẹ̀ wa ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. Mo rí bẹ́ẹ̀ ṣe di gbogbo ẹ̀ mára lẹ́ẹ̀kan àmọ́ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe èmi gbà pé olóyè ní bàbá ẹ dákun ẹ bá ń darúkọ ẹ fáwọn aráàlú. èmi ni wọ́n ń pè ní iná lẹ́tọ̀ àbíwá pẹ̀lú ọmọ Ọ̀rúnmìlà babaláwo ayémojúbà ní kíníkù bí àgbà àyàdì of Òdìgbò kingdom. Bàbá wọ́n ní pé àwọn kan ni wọ́n máa ń mú Ògún bọ̀ látòkò àwọn òwe ni. Gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ilẹ̀ wa ní ìlú tí a wà ẹ̀dá ṣe bá lọ́wọ́ àwọn babalá bàbá wa àyàdì ló máa mú Ògún bọ oko fún ìlú láti lè jó láti lè ṣọdún àti láti lè ṣayẹyẹ àjọyọ̀ wa gẹ́gẹ́ bí òrìṣà ńlá tó jẹ́ olùlànà láàrin gbogbo ìgbà arúnmọlẹ̀. A jẹ́ wípé ẹ̀yin lẹ mú Ògún bọ̀ látòkò fún ìlú Òdìgbò kingdom lónìí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àyàdì of Òdìgbò èmi ni mo mú Ògún bọ oko wá sí ìlú Òdìgbò ní abẹ́ àsíá Ọ̀rúnjà Rufus Akínrìnádé Olúgbóyèga Ọ̀rúnjà of Òdìgbò kingdom. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá àwọn onígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe mọ̀ torí pé wọ́n rò pé kò sí nǹkan kan tó ń jẹ́ Ògún kò dẹ̀ sí nǹkan tí ń jẹ́sẹ̀ sí bàbá ìbá sọ̀rọ̀ lórí ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Ògún kẹ̀ lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ kò lómi lẹ́fẹ̀jẹ̀wọ̀ láṣọ lé fi wọ̀n kí mọ̀ bóra koríkodò tí rú mìnìmìnì bó ní ìrẹ́ ọkọ ẹ̀dán ẹlẹ́mọ̀nà àgbà òrìṣà tí ń jẹ́ gbá kò ló mọ̀ bí ọmọ awúkọ gbẹrẹ bí ẹni erí fọmọ agùnfẹ gírí bí ẹni òjòkù Ògúnládé wà torí òrìṣà ńlá ni báwo ni wọ́n ṣe ní kò sóògùn ta ló ní kò sí nǹkan tó ń jòkù ta ni wọ́n bí tí wọ́n lo abẹ fẹ́lẹ́ tàbí tó lóyìnbó ń pè ní scissors láti fi gé ìhọ́fun tí àwọn olóyìnbó ń pè ní novel tí gbogbo wa mọ̀ sí dodo so kò sí bí ayé fẹ́ ṣe wọ́n ní kò ní burú fórí títí káwá fi fìlà ká fi déètì kò ní burú fábẹ́ fẹ́lẹ́ títí káwá fi jájọ èèwọ̀ ni abẹ náà láfi já so Ògúnládé jẹ́ òrìṣà ńlá ó jẹ́ ọba olùlànà fún ẹni tí ọ̀nà bá dímọ̀ tàbí ẹni tí ogun ayé bá ń jà wọ́n á ní kó lọ bọ Ògún kó ké sí Ògún kí Ògún lè lànà fún torí ó jẹ́ òrìṣà tí kì í gba àbọ̀dè ó dẹ̀ jẹ́ òrìṣà tó jẹ́ wípé tí a bá bẹ̀ẹ́ ní kíákíá ló máa ń jẹ́ ìpè ló máa ń jẹ́ àbọ̀ fún Olódùmarè ọba adẹ́dà ọba àṣẹ̀dá ọba àkọ́dá ọba tó ń gbénu dí aṣọlá ọba tó ń gbénu adélébọ̀ ṣògo ọba tó mọ bí àtọ̀ ṣe di ẹ̀jẹ̀ ọba tó mọ bí ẹ̀jẹ̀ tó ṣe di ọmọ nínú aláboyún. Ògúnládé jẹ́ òrìṣà ńlá kan tó máa ń yára jẹ́ àbọ̀ fún Olódùmarè láti lè jẹ́ kí ọ̀nà ènìyàn kó lè tètè là àti láti lè jẹ́ pé kí ènìyàn kó lè di aṣẹ́gun. Bàbá bí Ògúnládé ṣe jẹ́ nìyẹn. Mo wá gbọ́ wípé Ògún póríṣiríṣi. Bẹ́ẹ̀ ni Ògún póríṣiríṣi Ògún méje ni àwa mọ̀ ní Ilé Ifẹ̀ tiwa wọ́n á ní méje nìré méje lògún torí àní kí onímọ̀lé ó má ṣe ìmọ̀lé àdẹ̀ ní kí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ó má ṣe kìrìsìtẹ́nì níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé kọ́kọ́rọ́ Olódùmarè ọ̀kan náà sì ni tó jẹ́ wípé ọ̀run ìkan iná ni gbogbo wa ṣì ń wò ṣùgbọ́n bí a ṣe pé òun náà ló yàtọ̀ ẹ̀yin àgbáyé gbogbo mo fẹ́ kẹ́ máa gbọ́ ẹ má jẹ́ ká ṣe olódì lẹ́yìn ara wa
ẹ má jẹ́ kí ẹlẹ́sìn kan kó tako ìkan. Gẹ́gẹ́ bí àwọn baba ńlá baba wa ṣe máa jẹ́ ká mọ̀ wípé méje lògún méje nìrè. Ògún alára agbajá, ògún onírè àgbà àgbò. Ògún oníkọlà wọ́n ní ìgbín ló máa ń gbà, wọ́n ní ìgbín náà máa ń pa fún. Torí kí ènìyàn kó ba lè máa rí ìfàwọ́ ńlá lájẹ. Wọ́n ní ẹlẹ́mọ̀nà, wọ́n ní ẹ̀sùn iṣu ló máa ń jẹ. Wọ́n ní gbẹ̀nàgbẹ̀nà á jẹ oje igi. Wọ́n ní ti alápatà, wọ́n ní ẹ̀jẹ̀ nígbà. Wọ́n ní Ògún onígbàjámọ̀, wọ́n ní rorí ló ń jẹ. Wọ́n ní Ògún Mákindé di Ògún sẹ́yìn odi ní ìgbà ìwáṣẹ̀ ní Ìré. Wọ́n ní bí ò bá gba tápà á gba kẹ̀m̀bẹ̀ á gba òkùnkùn. Ògún á gba àbókí. Wọ́n ní Ògún ni ó ní owó òun ló gé. Wọ́n ní èṣù ló máa ń pín. Wọ́n ní torí Ògún ọlọ́lá. Wọ́n ní Ògún olówó Ògún ọlọ́lá. Wọ́n ní pàtó ti ìkọ̀rọ̀ ń bọ̀ wáyé máa jẹ́. Wọ́n ló mú aṣọ iná bora, wọ́n ló wọ ẹ̀wù ẹ̀jẹ̀ sọ́rùn. Mo wá ṣe ní àdúrà fún gbogbo ayé lénìí pé Ògúnládé kò ní fi ẹ̀jẹ̀ wa wẹ̀ o. àṣẹ bàbá. Ògúnládé kò ní fi ẹran gbogbo wa yíra o. Lákáyé ọ̀sìnmọlẹ̀ olómi létí fẹ̀jẹ̀ wẹ̀ òláṣọ létí fi mọ̀kímọ̀ bora. A máa ṣe ààbò lérí gbogbo wa o. àṣẹ. Bàbá ti ṣe ọdún yìí, a tún ṣe ẹ̀mí. àṣẹ bàbá. Bẹ́ẹ̀ ló máa rí o. àṣẹ. Kò yí padà. àṣẹ. bàbá irú àwọn àǹfààní wo ló wà nínú ká máa ṣe ọdún Ògún? Ó ṣe ó kú ìlàkà yìí. Ọgbọ́n kò ní sápá ẹ lórí. àṣẹ bàbá. àṣẹ bàbá. Àǹfààní ká máa ṣe ọdún Ògún, àǹfààní tó wà ń bẹ pọ̀. Torí ká máa gbé Ògún lárugẹ láti lè má jẹ́ kí ìṣẹ̀ṣe ilẹ̀ wa, àṣà ilẹ̀ Yorùbá kó má parun. Ó jẹ́ àǹfààní tó pọ̀. Láti lè jẹ́ kí àwọn ọmọ tí wọn ò tí ì mọ nǹkan tí wọ́n ń pè ní Ògún, tí wọn ò tí ì mọ nǹkan tó ń pè ní òrìṣà Ògún, kí wọ́n lè mọ̀ wípé òrìṣà ńlá ni. Ó tó sìn bí ọba láti lè fi bẹ Ọlọ́run ọba Olódùmarè. Torí àwọn kan wà, wọ́n máa ń pè wọ́n ní eléré ọmọ. Wọ́n á ní kí wọ́n lọ pe omi tàbí kí wọ́n bẹ orí wọn àbí òrìṣà tí wọ́n bá wáyé. Àwọn kan wà, ìran Ṣàngó ni wọ́n gẹ́gẹ́ bí òrìṣà. Ẹni òrìṣà dá sì ni wọ́n pè ní òrìṣà. Torí ènìyàn náà ní di òrìṣà. Wọ́n ní olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ òdì. Ṣàngó ó wọlẹ̀ sí ìkòso, Ọya ó wá wọlẹ̀ sílé Irá. Òrìṣà kan ní tòun fún àwọn ẹlẹ́sìn oníṣàngó. Ọbàtálá, Ọbàtásà, bàbá arúgbó, ọba takuntakun lókè ìjẹrò, ọba Jẹ̀gbín. Òrìṣà ńlá kan náà ni tó jẹ́ òrìṣà atọ́kùn Olódùmarè tí a máa ń bẹ̀ ká tó rí bàbá tí ń bẹ ní ọ̀run. So òrìṣà pẹ̀ bẹ́ẹ̀ lọ ní òtún fẹ́ wa yìí. Gẹ́gẹ́ bí a mọ̀ nílé Ifẹ̀ wípé 1,400, that is 401 ni òrìṣà tó wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nínú 401 táwọn oníṣẹ̀ṣe mọ̀ nínú àṣà wa gẹ́gẹ́ bí òrìṣà, Ifẹ̀ nìkan kó 201 níbẹ̀ tí a ń pè ní Ọ̀kànlélúgba ọba awo. So òrìṣà pọ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n Ògúnládé jẹ́ ọ̀kan gbogbo àgbà tó jẹ́ pé òun ló lànà fún wọn láti ìkọ̀lé ọ̀run wá sáyé. So àǹfààní wà ń bẹ fún wa láti pé ká máa ṣe ọdún Ògún láti lè máa fi àpẹẹrẹ hàn wípé Ògún kì í ṣe ẹni ìparun. Bàbá, ǹjẹ́ àwa lè gba Ògún gẹ́gẹ́ bí a ṣe ń gba àwọn òrìṣà yòókù bíi aláàbò? Ògún tó sìn, Ògún má máa jẹ́ ẹ̀rín ṣoṣo. Ògún má máa jẹ́ ẹ̀rín ṣoṣo, ẹni pé ṣoṣo àárí ṣoṣo. Ògún má máa jẹ́ ẹni pé ṣoṣo àárí ṣoṣo. Ògún má máa ẹni pé ṣoṣo àárí ṣoṣo. Ògún má máa jẹ́ àárí ṣoṣo. Ògún má máa jẹ́ àárí ṣoṣo. A lè gba Ògún gẹ́gẹ́ bí òrìṣà tó kù. Torí bí gbogbo wọn ṣe ní agbára tó,
Ògún náà ló sì lànà fún wa látọ̀ wáyé. So ó jẹ́ ẹni tó gbà ó sì jẹ́ ẹni tó sìn bó ṣe jẹ́ nìyẹn bàbá. Bàbá tábà ní ká wò ó torí pé oríṣiríṣi òòṣà ló wà, oríṣiríṣi àwọn òòṣà náà la sì ń gbọ́ nípa wọn. Wọ́n ń pe kíní kan ní Ọbalú ayé bàbá. Ọbalú ayé Ọbàtásà arọ́mọlóògùn dànù èjì wọ́wọ́ àjò Ọbalú ayé ìbà níbẹ̀ lórí o. Mo mọ̀ sí ààrẹ ò ṣàpàná ò ní pa gbogbo wa o. Àwọn ọlọ́balú ayé wọ́n máa ń kọ orin kan. Wọ́n ní abàjẹ́ níbi epo abàjẹ́ níbi epo abàjẹ́ níbi ẹmu abàjẹ́ níbi ẹmu àwa Ọbalú ayé abàjẹ́ níbi epo. Ọbalú ayé ni ọlọ́pàá àkọ́kọ́ tí òṣìkà bá wà tí Ọlọ́run fún lágbára láti lè máa fi tú ènìyàn sílẹ̀ tó wá jẹ́ ẹni tó ń ṣìwàwù tó jẹ́ ẹni tó ń ṣi agbára lò. Irú wọn la máa ń bẹ Ọbalú ayé sí tí gbogbo wa pè ní Ṣàpàná láti lè gba agbára lọ́wọ́ ẹ̀ kó taari ẹ̀ fún ìmọ̀lẹ̀ tí àṣírí ẹ̀ máa ń tú. Ó jẹ́ ọlọ́pàá àkọ́kọ́. Òrìṣà ńlá náà ni Ọbalú ayé. Nǹkan tí Ọbalú ayé rẹ̀ jẹ́ ó pọ̀. Ní ọ̀rọ̀ kan òrìṣà ńlá náà ni Ọbalú ayé. Bàbá tábà ní ká wò ó iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ǹjẹ́ ẹ máa ń dáyàn lò? Bẹ́ẹ̀ ni mo máa ń dá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lóhùn. Ẹ máa ń yẹsẹ́ wò fún yàn? Bẹ́ẹ̀ ni mo máa ń yẹ iṣẹ́ wò fún ènìyàn. Kí lẹ máa ń lò láti yẹsẹ́ wò? Mo máa ń lo ọ̀pẹ̀lẹ̀ láti lè fi bẹ Ọ̀rúnmìlà fún ènìyàn láti lè wo àkọsẹ̀jayé ọmọ, ohun tí ó ṣẹlẹ̀ ní àkókò náà tàbí èyí tí ń ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ alẹ́. Ọ̀rúnmìlà dẹ̀ jẹ́ ẹnìkan tí ó jẹ́ bàbá kúkúrú òkè ìjẹ̀tí. Gbogbo wa mọ̀ sí bàbá dúdú aláìródè, jìgìjìgì ọmọ Odùduwà, arírìírí ju onírìírí lọ. Òun ni ó máa ń ríran ju oníran. Òun ni òpìtàn ní Ilé Ifẹ̀. So ó jẹ́ òrìṣà tó jẹ́ wípé tí ó bá rú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lójú gẹ́gẹ́ bí àwọn òrìṣà tó wà ní ìgbà ìwáṣẹ̀, Ọ̀rúnmìlà ni wọ́n máa ń sátọ̀ lọ láti lè fi mọ ìgbésẹ̀ àti ìtọ̀nà tó tọ́ láti lè fi bẹ Olódùmarè fún ọ̀nà àbáyọ ìrìn àjò tó rú wọn lójú. Bàbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn èèyàn máa ń lò láti yẹ̀ṣẹ́ lò. Aláwọ̀ kan lo ọ̀kin, aláwọ̀ kan lo ọ̀pẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ àti àwọn kan yẹ pé wọ́n lo 16. Kí nìdí tó fi jẹ́ pé ẹ̀yin fi ń lo ọ̀pẹ̀lẹ̀? Ìdí tí ó fi jẹ́ wípé àwọn ènìyàn lo ọ̀pẹ̀lẹ̀ torí ní ìgbà ìwáṣẹ̀ igi ni àwọn baba ńlá wa ń lò láti lè fi bẹ Ọ̀rúnmìlà. Ó lè fún wa ní ọ̀nà àbáyọ fún ibi tí ó dí àbí ohun tó rú ènìyàn lójú. Ṣùgbọ́n ọ̀pẹ̀lẹ̀ jẹ́ aláṣejù nítorí ó jẹ́ akápò fún Ọ̀rúnmìlà. Ó jẹ́ ẹni tí Ọ̀rúnmìlà fi ọkàn tán. Ó dẹ̀ jẹ́ ẹni tí Ọ̀rúnmìlà máa ń mú káàkiri. Tí Ọ̀rúnmìlà bá da ifá sílẹ̀, ọ̀pẹ̀lẹ̀ ló máa ní kó kì í. Ní ọjọ́ kan Ọ̀rúnmìlà wá lọ sí òde àwọn lọ́balọ́ba. Ìlú òrojú, ìlú òráyè níbẹ̀. Eku ò ké bí eku fún wọn, bẹ́ẹ̀ ni ẹyẹ ò ké bí ẹyẹ fún wọn. Ọmọ èèyàn ò wá fọ̀hún bí ọmọ ènìyàn. Àwọn aládéládé, àwọn olóyèlóyè wọ́n wá parípọ̀, wọ́n forí lórí, bẹ́ẹ̀ ni wọ́n fi ikú lókun láti lè ké pe Ọ̀rúnmìlà tó bá wọn wá ọ̀nà àbáyọ sí ohun tó rú wọn lójú. Wọ́n pe Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí ìṣe Ọ̀rúnmìlà. Ó gbé àpò ifá ẹ̀, ó sọ láká. Ó mú ọ̀pẹ̀lẹ̀, ó mú dání gẹ́gẹ́ bí akápò ẹ̀. Ìṣẹ̀ṣe sì wà. Moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Ìṣẹ̀ṣe is number one. When we talk of ìṣẹ̀ṣe, ó bẹ̀rẹ̀ látòrí bàbá àti ìyá. Ìṣẹ̀ṣe, bàbá ẹ̀, ìṣẹ̀ṣe, ìyá ẹ̀, ìṣẹ̀ṣe. Ilé tó ti wá kò sí ilé tí wọ́n ti rí ìṣẹ̀ṣe. It's a universe program. Ní Canada, báyà wọ́n fi fẹ́ yẹ.
ìgbà tí wọ́n ṣọdún Ògún ẹni kí lóore tí wọ́n kọ̀ rẹ́ mi Ògún yè mọ́ yè. ọdún tí èmi máa ń ṣe ọdún ṣọ̀kan ọdún balùwẹ̀ ayé olódì ọdọọdún ó ti jẹ́ ìtìkọ̀tọ̀ láì fáìlì àti wà ní ìgboro ìgboro àbúrò ẹgbẹ́ lọ́dá gbọ́dọ̀ tó ń sọ̀rọ̀ pé ó ṣàkóso nígbà fáìlì àti ọmọ yìí náà ààrẹ ọba ṣọ̀kan. lẹ́sàmọ́dún àwọn táwa náà la máa wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba ìlú lọ́balọ́ba nínú ìjòyè a dúpẹ́ lọ́wọ́ yín. láti lè jẹ́ kó tẹ̀lé débi ìrìn àjò àwọn lọ́balọ́ba náà nígbà tí Ọ̀rúnmìlà dé ọ̀dọ̀ àwọn aládé olùkín Ifá sọ̀rọ̀ ó ní kí ọ̀pẹ̀lẹ̀ ó kì í tí a bá ní ká máa sọ ọ̀rọ̀ Ifá yìí lásọjù ilẹ̀ aṣú. oyè mi bàbá oyè mi. ọ̀pẹ̀lẹ̀ kí Ifá títí ilẹ̀ ṣú bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ́ gẹ́gẹ́ bí aláṣejù ó ti kí Ifá kọjá ọ̀nà àbáyọ. Ọ̀rúnmìlà pé àwọn ọba pé ẹ jàre o ǹjẹ́ odù tí ọ̀pẹ̀lẹ̀ kì í lẹ̀ ǹjẹ́ nǹkan kan ṣe yín níbẹ̀. Àwọn aládé ní kò tiẹ̀ sí nǹkan kan tó papọ̀ mọ́ nǹkan tó ṣe wọ́n lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí onísùúrù ènìyàn tí Ọ̀rúnmìlà jẹ́. Ọ̀rúnmìlà ò ṣe àfọ̀sí ọ̀rọ̀ náà. Àṣejù ni ọ̀pẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ kìíní àná tí bàbá fi gbé tí ọ̀pẹ̀lẹ̀ fi di ẹni ègún tó fi dẹni tí wọ́n gbèrú pé yóò máa ṣe kò ní jẹ nínú ẹ̀. Torí ọ̀pẹ̀lẹ̀ jẹ́ aláròyé ó lè jẹ́ arínà gan ṣùgbọ́n àṣejù ọ̀pẹ̀lẹ̀ òun ni ò jẹ́ kó jèrè Ifá ó jẹ́ bó ṣe jẹ́. Bàbá tábà wá ní ká wò ó iṣẹ́ ẹ̀ ń dáyẹ̀ lóyìí ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀ nísìnyí ó ti tó ọdún mélòó. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe yìí a ti tó bíi ọdún bíi méjìdínlógún. Méjìdínlógún that's 18 years. 18 years. ṣé wàá kọ́ ni àbẹ́ ìjogún ẹ̀. Mo bá nílé bẹ́ẹ̀ ni àwọn àgbà wọn máa ń pa òwe kan wọ́n ní akiri kọ́fà kò kí ń ṣẹgbẹ́ agbé ilé kọ́fà. Gẹ́gẹ́ bí mo ṣe jogún bá ní ọwọ́ àwọn bàbá wa tí wọ́n ṣàwo èmi náà mo wá jẹ́ ẹni tí Ọlọ́run fún ní ìmọ̀ àti ọgbọ́n ní ìwọ̀nba torí ọba Olódùmarè ọba adẹ́dà àṣẹ̀dá òun nìkan ni ọba nínú òde olùmọ̀ràn kan òun ni ọ̀mọ̀ràn tí mo yùn gbé nínú ìkarahun òun lọ bá tó ju gbogbo ọba lọ òun ni ọlọ́gbọ́n tí ọlọ́gbọ́n ayé kan kò lè béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe gbọ́n. Ó wá fún mi ní ìmọ̀ láti lè máa rìn káàkiri sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà tí mo bá nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe kí wọ́n lè fún mi ní ìtọ̀sẹ̀ àti ìtọ̀nà láti lè máa fi gbé ìgbésẹ̀ nídìí iṣẹ́ tí mo wà yìí. Bàbá gẹ́gẹ́ bí alágbára tẹ́ jẹ́ àwọn èèyàn máa ń jiyàn wípé inú ká èèyàn ṣoògùn àti kéèyàn rúbọ wọ́n á máa sọ pé ẹbọ dúró ló dáa oògùn ṣíṣe ló dáa. Bàbá nínú ká rúbọ àti ká ṣoògùn èwo ló dáa jùlọ méjèèjì. Ẹbọ ń jẹ́ oògùn sì ń jẹ́ lóòótọ́ wọ́n ní ẹbọ jẹ́ ni ó ju oògùn lọ o torí tí a bá sa oògùn títí tó oògùn bá jẹ́ ni ẹbọ la máa ń rútì. Torí bí alágbára bá wà tó ní òun gbọ́n títí
tó lóun mọ̀ títí tó jẹ́ aláṣejù ẹbọ la máa ń rùtì gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nígbà àkọ́kọ́ wípé ẹni tí ó bá jẹ́ aláṣejù alágbára wọ́n máa ń rúbọ ṣọ̀pọ̀nná ti irú ẹni bẹ́ẹ̀ torí irú ènìyàn bẹ́ẹ̀ tẹ́ bá sa oògùn sí ó ṣeé ṣe kó má jẹ́ fún ó ṣeé ṣe kó má tiẹ̀ yọ ẹran ẹyọ kan lára ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀dàlẹ̀ nínú ìṣẹ̀ṣe àti nínú ẹ̀sìn tó gbé lọ́wọ́ láti lè máa fi pa ọmọ làkejì ẹ̀ lára tí wọ́n bá bẹ ṣàpàná tí ṣàpàná béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ onínú kan tó jẹ́ ẹni tó ní agbára láti lè máa fi tún ọmọ làkejì ṣe àti láti lè máa fi gba aláìnílà tí wọ́n bá ẹkún wọlé rẹ̀ tí wọ́n sì bá ẹ̀rín jáde kò sí ẹbọ tàbí òògùn tí wọ́n lè sà Olódùmarè ni wọ́n mọ̀ bá pàdé níbẹ̀ torí ó jẹ́ ọba tó ju gbogbo ọba lọ ó sì jẹ́ ọba tó ju gbogbo òrìṣà lọ so ẹbọ jẹ́ ni ó ju òògùn lọ. bàbá tàbá ní káwò nínú ìṣẹ̀ṣe apá abo gan lẹ́dì ní sóníṣègùn ní ni àbí babaláwo. babaláwo ọlọ́pẹ̀ ni babaláwo onífá. bàbá tàbá rẹ̀ ní tó yẹ kó wà ní òkè òkun tó jẹ́ pé ó ti wà níbẹ̀ ó ti ṣe díẹ̀ tí ò ríwèé ìgbélú gbà jẹ́ tí a bá mú ẹni bẹ́ẹ̀ dọ́dọ̀ yìí tó ṣe ṣe kó rọ́nà àbáyọ. àwọn àgbà wọn máa ní kò sí bí ó ṣe fẹ́ le títí kí ọjọ́ ó máa yọra kò sí bí ó ṣe fẹ́ le fún oṣù títí kóṣù ó máa là gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè Ọlọ́run lọ́ba tó kápá ohun gbogbo ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé tiwa níwájú Olódùmarè yóò rọ́nà àbáyọ. yóò rọ́nà àbáyọ tó sì jẹ́ pé ànírun owó dànù bàbá. rárá àtọ̀. bàbá tí dèèyàn bá yọ ọkọ ṣe lè wò. ìdí yíyọ òròbó. bẹ́ẹ̀. akọjẹ nínú ìfàbẹ́ ìdákọ́lẹ̀ wà gbogbo ẹ̀ ló níwòsàn kò sí nílẹ̀ Yorùbá Ọlọ́run fi gbogbo ohun ó fi jíkì wa nípa ewé àti egbò yìí ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn tí wọ́n wá mú bá wa ní ọ̀sán kan òru kan ni wọ́n jẹ́ wá pa ló jẹ́ káwọn ọmọ wa pa ẹ̀sìn àwọn baba ńlá baba wa ní àpàtì ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run dá a wá láti wá jẹ́ kí ẹ̀sìn ìṣẹ̀ṣe wa kó parun bàbá a wá láti wá gbé lárugẹ fún àwọn tó ń bọ̀ kí wọ́n lè mọ̀ wípé ó ṣì wà. ẹ mọ̀ títí mo fi sọ pé ṣe lè wo ìdí yíyọ torí pé àwọn tó wà ní òkè òkun tíìdì wọn bá yọ wọn máa ń bá wọn gé ni. wọ́n máa bá wọn gé. bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn òyìnbó nìyẹn. bẹ́ẹ̀ ni tí wọ́n lè ti gé leléyìí ẹni yẹn lò pẹ́ tán láyé gbogbo àwọn tá a ti ṣèwádìí tá a lè ti rí wọ́n lò pẹ́ wọ́n lò 3 years. fún àwọn náà fọwọ́ ara wọn para wọn ní àtijọ́ kò sí kan tó ń jẹ́ ilé ìwòsàn àwọn baba ńlá wa ewé àti egbò ni wọ́n fi ń bímọ a máa ń gbọ́ abíọ̀nà a máa ń gbọ́ abísílé torí ní inú oyún àwọn baba wa máa já ewé wọ́n máa já egbò láti lè fi ṣèwòsàn fún aláboyún láti máa kó rí ìṣòro ní ọjọ́ ìkúnlẹ̀ tá a bá tún bímọ tán wọ́n á tún já ewé oríṣiríṣi láti lè fi ṣe àgbo ìwẹ̀ àwéṣe kí ipá ọ̀tá ó má ka ọmọ náà àti kó má di ẹni tó máa kígbe jáde lójú oorun láti lè jẹ́ kí ó gbó kó tọ́ so òyìnbó ló dé tí wọ́n ń sọ wípé ilé kan wà tán pè ní ilé ìwòsàn wọ́n sọ pé ilé kan wà tán pè ní ilé aládàáni gẹ́gẹ́ bí ẹnìkan tí èmi jẹ́ èmi ò kí ń lọ ilé ìwòsàn tèmi o kò dẹ̀ sí ọmọ mi tí mò ń gbé lọ ilé ìwòsàn gẹ́gẹ́ bí ewé àti egbò tí Ọlọ́run fi mí sí díẹ̀ tó bá ti di pé kò sọ́mọ tí ìgbóná torí kò sọ́mọ tí ẹ̀fọn ò kí jẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sọ́mọ tí ò kí mu omi èrí àbomi ìdẹ̀tì wọ́n á já ewé fún orí ó léwé tá a máa já láti máa fi fọ ẹ̀jẹ̀ ó fọ ìdẹ̀tì inú ara tàbí àrùn ara ọmọ náà ó lè rí ìwòsàn ní kíákíá tí ọmọ bá ní ìgbóná wọ́n á ní kó lọ já ewé pàṣà tí gbogbo wa ń pè ní imí esú àwọn bàbá wa ló ń pè bẹ́ẹ̀ torí kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ wọ́n á ní kó lọ dáadáa kó kúnná kó wá òjèrè epo tó léke. bàbá ẹ má bàa ṣàlàyé rẹ̀ tán torí àwọn kan ti wà tẹ́ pé wọ́n máa mú báàlù náà máa kọ́lé bàbá tábà ní káwọ́ bàbá wọ́n pe àìsàn kan ní fibroid tó yẹ pé àwa Yorùbá máa ń pè ní orí òjù ní outside country wọ́n wá bá wọn ṣe operation fún ni ẹni tó bá dẹ̀ ṣe operation fún 50-50 ní ìdá kan nìyẹn bá lọ àbí kẹ́nìyẹn jí sáyé ó sì ṣe kẹ́nìyẹn náà kó tó má bímọ mọ́. oògùn oyún jù wà tó pọ̀ lóríṣiríṣi
tẹ́ ẹ mọ̀ dáadáa. dáadáa lóríṣiríṣi ó máa yá àbí kó bí i lọ́mọ yóò bí ìdẹ̀tí inú ẹ̀ dànù àwọn ìdẹ̀tí tó di ilé ọmọ ni ò kì í jẹ́ kí ilé ọmọ ó lè gba àtọ̀ débi tí ooru á mú tá lè di odidi ọmọ nínú aláboyún ni ó di fibroid tí àwọn olóyìnbó ń pè bẹ́ẹ̀ torí oyún jù làwọn mọ̀ sí ilẹ̀ Yorùbá tí ìdẹ̀tí bá ti pọ̀jù lára obìnrin àtọ̀ ní dọmọ lára ẹ̀ ṣùgbọ́n èmi ò mọ nǹkan tán pè ní operation àbí iṣẹ́ abẹ. iṣẹ́ mi ò mọ nǹkan tán pè ní. bàbá nígbà tí Olódùmarè dalẹ̀ ayé tán wọ́n ló kulé àwọn kan ní ọwọ́ bàbá ẹ dákun ẹ bá ṣàlàyé rẹ̀ ẹ dákun. ó kó láwọn kan lọ́wọ́ o àwọn àgbààgbà àwọn òjijì fìrí àwọn ìyàmẹ́ afẹ́nìyà àfoníyẹ afẹ́ gẹ́gẹ́ níyẹ àwọn ìyàmẹ́ amújẹ ènìyàn máa bì àfijọ́ àdàbà tí ń jẹun láwùjọ àṣà àfijẹyẹ tí ń jẹ ní gbangba kó àwọn ajímútábàwò ajímọ̀jẹun tó léegun àwọn arógbá aṣọ má balẹ̀ ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ àwọn ajímútábàwò ògùn tí gúnyángúnyán bá gúnyán tí òfin tí wọ́n ṣe ó máa ń lera díẹ̀ o àgbà mẹ́ta ló wà bẹ́ẹ̀ ni a ní ìyá kéré a ní òdèrè a ní àṣàkẹ́ a ní ìyá mòpó a ní ìyá mòjé bẹ́ẹ̀ ni a ní ìyá mòjẹ àwọn àgbààgbà mẹ́ta yìí ẹ má jẹ́ ká máa sọ ìtàn àwọn àgbà yìí lọ títí torí mi ò táṣìírí ayé ẹ̀yin ayé má bínú o. èmi náà sì bá wọn. mo fi abẹ̀bẹ̀ mo fi bẹ̀yìn ọ̀bẹ ní bẹ́ṣu gbólúbámúlàmùjù abẹ̀bẹ̀ la fi ń bẹ̀ ẹ́ wọ́n ní abẹ ló máa ń bẹ orí olówó àtẹ́lẹsẹ̀ abẹ náà mo wá rìrì mo júbà ẹ̀yin àgbà mi ò táṣìírí ayé o. bàbá gẹ́gẹ́ bí 18 years tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe yìí ǹjẹ́ ti ní àwọn àdójúkọ kan àbí méjì àbí mẹ́ta. ó pọ̀. bàbá ẹ bá fún mi láwọn àpẹẹrẹ bíi méjì mẹ́ta. lójúkọ ẹ pọ̀ o ẹja ṣewele ọba nígbé níbi orí o. àmọ̀ràn tí máa kàn fún gbogbo ọmọ Yorùbá ẹ lọ ṣe oògùn ẹ jẹ àṣejẹ ẹ lọ má darí kankan dá ibi padà sórí oníbi ni o torí ọ̀tá wà ẹ bẹ Ọlọ́run nípa ohun tí ẹ bá mọ̀ ẹ má fira yín sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan torí àwọn àgbà wọn máa ń pa lówe pé ògiri tí ò bá lanu aláǹgbá kì í wọbẹ̀ ẹni tí ò bá fira rẹ̀ sílẹ̀ ọfà kì í bá o ìdojúkọ pọ̀ bàbá ẹ já mẹ́nu kúrò. bàbá màá tún máa padà wá bí torí pé ibi tí mo ti wá jìnnà àti Mọdákẹ́kẹ́ mo ti wá bì báyìí mo máa ń kẹ́ bá mi lọ́wọ́ sí kámẹ́rà kẹ́ bá mi sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tó wà lókè òkun pé kí wọ́n má gbàgbé ìṣẹ̀ṣe bàbá. gbogbo ẹ̀yin ọmọ àgbáyé ẹ̀yin ọmọ Oòduà lápapọ̀ mo nawọ́ sí yín pé kẹ́ jọ̀ọ́ kẹ́ dákun kẹ́ dábọ̀ kẹ́ fi èdè nú kẹ́ fi èdè kùn kẹ́ fi èdè gbogbo ara ẹ má jẹ́ kí àwọn ẹlẹ́sìn òyìnbó ẹ má yẹ kátà yín jẹ o òyìnbó ń gba fá o. òyìnbó ń gba fá bàbá. òyìnbó ń gba fá o òyìnbó ń pèrègèdè òyìnbó ń pọ̀fọ̀ òyìnbó ń pàṣán ẹ má gbàgbé ìṣẹ̀ṣe o torí ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn àyàn ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn ẹ̀sìn abínibí ẹ bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn abínibí ẹ bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe o. bẹ́ẹ̀ kẹ́ bá mi ṣàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí tajé ṣe kẹ́tẹ̀ bá mi ṣàdúrà fáwọn èèyàn wa tó wà lókè òkun náà káwọn náà rí ọ̀rọ̀ kóbọ̀ kan kó dáadáa wálé. mo ṣe ládùúrà fún gbogbo ẹ̀yin àgbáyé àti gbogbo ẹni tó wà ní òkè òkun lápapọ̀ tó jẹ́ ọmọ Oòduà mo ṣe ládùúrà fún gbogbo yín wípé ẹ máa lọ re ẹ máa bọ̀ re ìṣesí yín kò ní bọ́ ọmọ ayáre nínú o
gbogbo orí ojú tó wò mí àti etí tó gbọ́ mi mo ṣe ní àdúrà lápapọ̀ mo ní ọ̀kànrànsá ló máa ń gorí àrúdà ẹbọ mo tún sọ lẹ́ẹ̀kan sí ọ̀kànrànsá ní gun orí àrúdà ẹbọ ojú oró ló máa ń lé èké omi òṣìbàtà ló máa ń lékè odò ìkéké òun ló máa ń lékè ẹ̀yin lẹ máa rẹ̀yìn ọ̀tá yín o. àṣẹ. ẹ máa gòkè sí ni. àṣẹ. ọ̀rọ̀ yẹn á dayọ̀. àṣẹ. ara ò ní níyìn o. àṣẹ. àwọn àgbà wọ́n ní kò sí bó ṣe fẹ́ le tó ilé ìgbín ò kì í gbóná o. kò sí bí ooru ṣe fẹ́ mú tó ooru kì í mẹ́ja lálẹ́ odò. wọ́n ní ẹmọ́ ló làpọ̀ alákan ló nìjà èrò ọ̀nà òkè yálà alákan mú mi orílẹ̀-èkú fi ń lagbó orílẹ̀-èjá fi ń labú orí kan ṣoṣo lodò ní tí fi ń túgba orí ká orí kan ṣoṣo tẹ́ ẹ gbé lérí yóò máa gbè yín níjà ní o. orí kan ṣoṣo tẹ́ ẹ gbé lórí yóò máa tì í lẹ́yìn. ara ò ní ní yín o. àkókò lè rí yangi àgbààgbà fún ìrẹ̀ orúkọ tájá ọlọ́fin jẹ́ wọ́n ní tí ajá bá ti gbó wọ́n ní àlejò adẹ̀yìn aburú adẹ̀yìn lẹ́yìn gbogbo yìí. mo wá tọrọ fún ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ fún ẹ̀yin tí ẹ ń pòǹgbẹ láti lè foyún inú ṣoyún tàbí láti lè tẹ̀lé dọ́mọpọ̀n mo lẹ́ẹ̀dí pèrègún àbìdí sùsùsù tó dífá fọlọ́sùn méjì lọ́jọ́ tí fojú méjì sì rá àwọn ọmọ wọ́n ní ìjẹ́ kó kára lẹ̀ wọ́n ní ẹbọ ni kó wá ṣe ó gbẹ́bọ́ mẹ́rúbọ ó gbé tutù mẹ́ ó ṣe tutù wọ́n lé ewúrẹ́ kìkéré títí aláìbímọ àgùntàn kìkéré títí aláìbímọ wọ́n ní mapọ̀n ní tewé ọkàn Olùmarè á jẹ́ kó máa ráyé rí yín rẹwà o Olùmarè á jẹ́ kó máa ráyé rí yín rọmọ tuntun wọ́n ní bí ẹ̀jẹ̀ bá ṣe kọ̀kọ̀kọ̀ wọ́n ní ọmọ ní ọ̀yẹ̀dẹ̀ sunkún pé ẹ bọkùnrin àbíró ẹ bóbìnrin àbíyè gbogbo aládéládé gbówúre fún yín ẹ fi pawú ẹ fèrè kìjọ bí o gbogbo ẹ̀yin lóye lóye ọ̀rọ̀ yín á dayọ̀ èyí tí mo wí lónìí pọ̀lọpọ̀ mo tẹnu arúgbó àṣẹ àṣẹ iná bẹ lẹ́nu ọká àṣẹ rèé bẹ lẹ́nu èrè àṣẹ gbọ̀lọ̀gbọ́n bẹ lẹ́nu ìlákọ̀ṣẹ́ awúyárì kan kì í wí tirẹ̀ kó mọ̀ṣẹ́ ọlọ́mọ̀rìn kì í pàṣẹ òrìṣàdá jẹ́mi ní òkì jẹ́ orúkọ méjì ọgbọ́n kì í tóbi títí ṣàìgbọ́tò òrìṣà alágbàwé ayé á gbọ́ alágbàwé ọ̀run á gbà ṣàṣẹ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o Jésù Kristi Olúwa.